Mẹ́ta jàre. Ojú ga jù mí lọ sí à. Ọlọ́run ibú jẹ́jẹ́jẹ́. Àwọn èèyàn gẹ̀ẹ́gẹ́gẹ́. The word of God before us this afternoon is taken from the book of chapter 11, from verse 11. Now Solomon finished the house of the Lord and the king's house, and marked this very statement. And all that came into Solomon's heart to make in the house of the Lord. What came to the mind and to the heart of our dearly brother, Ambassador Odunlade Adekola, is what you can see now. So marvelous to our sight. We believe that God has placed it on his heart. That is why he was able to have this passion. Because it's not by his power or by his might, but by the Spirit of God, living God. If not, well, we thank God for his parents today, because all this they are able to witness it, and they are even rejoicing in the Lord. If you look at them today, you see them in a very good attire, uniformly dressed. Baba, hold your wife. Yes, sir. Already ní tí ọmọ ènìyàn bá ṣe nǹkan lójú ènìyàn. Ìkíní ìkejì wà ń bẹ̀. Ohun gbogbo tí Ọlọ́run ṣe nínú ayé Ambassador Odunlade Adekola lónìí. Ọlọ́run ayélujára ẹni ọba tó pọ̀ ní pàṣẹ-agbára ẹ̀yin lọ́lọ́run àbí. Dúpẹ́ ní ọmọ Ọlọ́run tó dáa fún wa tí ó fún wa ní àǹfààní láti wà bílẹ̀ ní ẹ̀kejì. Mo dúpẹ́ lọ́wọ́ Pásítọ̀ N.A. Adekola àti Dickness F.A. Adekola. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Mrs. R.B. Adekola ìyẹn ìyàdó yìí. Wọn láǹfààní àti wà bílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú wa o. So lẹ́yìn ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n wà níbí pátápátá. Pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ní àǹfààní láti mú igi, mú páìpù, mú nǹkan kan nínú ilé láti jẹ́ kí ó wà bí ó ṣe wà yìí. Mr. Ṣeun Gbélẹ̀ ajá tó pọ̀ gidi gan bọ̀ síbẹ̀síbẹ̀ a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Mo dúpẹ́ púpọ̀ ní gbogbo ọwọ́ àwọn tí wọ́n wà ní àdúgbò pátápátá. Nítorí kò sí pé nítorí kò sí nítorí kò sí bí èèyàn ṣe fẹ́ gbé nǹkan báyìí síbí tí ò bá yàrá méjì ló wà bí kò sí bó ṣe fẹ́ gbé yàrá méjì síbí tí ò bá sí ìfọwọ́sowọ́pọ̀ àwọn tí wọ́n gbé àdúgbò yìí. Àìmọye ẹlòmíì ló ti máa wọ bẹ̀ tí àwọn màmá máa ti ní kúrò bẹ̀ dáníwọ́. Àìmọye ẹlòmíì ló máa ti débẹ̀ ló máa ní kúrò ọkọ̀ ló níbẹ̀. Ìfọwọ́sowọ́pọ̀ yín ní àdúgbò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn bàbá ńláńláńláńlá wọ́n ní adúwélé nǹkan báyìí ló jẹ́ pé rúbí kitchen ni ó jẹ́ ní ẹ̀gbẹ́ òre wọn tí mo pè wọ́n ní ọwọ́ kan mo ní aago 10 gbogbo àwọn bàbá yẹn ti wà bẹ́ẹ̀ láti aago 9 àbọ̀ ẹlòmíì ti tètè dé bàbá chief wọ́n jókòó síbẹ̀ yẹn àti bàbá èjì ó tán wà bẹ́ẹ̀ yẹn àwọn méjì travel wọ́n ní bàbá ní wọ́n láwọn travel lẹ́ni wọ́n nítorí àwọn gbọ́ bí àwọn ò ní lọ mọ́ ìyẹn bàbá àgbàlagbà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a jọ wà lọ́fíìsì ńbẹ̀ yẹn tí fọwọ́sowọ́pọ̀ yóò bá sí láàárín wa kò lè sí irú yàrá méjì tí ó wà bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yìí o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣèré tó wà bẹ́ẹ̀ pátápátá. Gbogbo wa bá ṣe wà yìí location ló lókàlùkù wa
sista mi àti location ni wọ́n ti ń sáré bọ̀ láti jẹ́ kí wọ́n wà mílẹ̀ ṣẹ́gun ògúngbèǹdé direct lọ́wọ́ ìró nìyẹn gbogbo wọn ni wọ́n wà ń bí ìfẹ́ tí ó wà láàrin wa olófàtà ló wà ń bí ìfẹ́ so wá pọ̀ àdúrà tẹ̀lé gbà fún wa náà Ọlọ́run jẹ́ ká á jẹ́ kí ó mọ́ wa o ẹ má sún mọ́ra yín ẹ ṣọ́ra fúnra yín ẹ ṣe gbogbo ẹ̀ fúnra yín ẹ sún mọ́ra yín ẹ sún mọ́ tán ẹ̀wọ̀n tó bá sún mọ́ gbogbo wa rè tá a bá sún mọ́ra wa báwo la ṣe fẹ́ ṣoríire báwo la ṣe fẹ́ ní ìgbéga ìfẹ́ tó wà láàrin wa Ọlọ́run ò ní bàjẹ́ o iṣu ẹ̀ṣẹ̀ kò ní bàjẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn fámìlì mi pátápátá tí wọ́n wà ń bí náà lẹ́ẹ̀kan sí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a dúró mo dúpẹ́ lọ́wọ́ àwọn bọ̀dá mi ní ó ti yé yín tí mo ti ń lò lọ́tún lọ́sẹ̀ lóòótọ́ kìrìsìtẹ́nì lèmi kìrìsìtẹ́nì ni mí mo dẹ̀ máa ń sọ ní gbogbo bíi kìrìsìtẹ́nì ni mí kódà kí n ra ọ̀kadà ni mo máa pe Ọlọ́run sí láti bá mi síwájú ọ̀kadà yẹn kábọ̀ torí ká tó sọ pé voice order tí ó wà ní ìfẹ́ tí gbogbo wa fi wà ń bí lẹ́nu láti jẹ́ kí a jọ dúró ká jọ ṣe lè Ọlọ́run ní bàfẹ́ náà jẹ́ ẹ̀ṣẹ̀ ìwọ̀n mo dúpẹ́ o kábíyèsí kéyìn. Congratulations. Ọlọ́run àti àwọn tí wọ́n máa arrange ẹ̀ Dr. Smile wọ́n máa jẹ́ kí a mọ àwọn tí wọ́n máa wọ inú débẹ̀ yẹn nígbà tá a bá dá para àti erépa ní ìdíje àwọn ẹ ṣe gan Dr. Smile wọ́n ti jáde má fi bọ́ra yẹn sá. I'm happy for my boss. Congratulations to Eshe Atiri. Don't worry, go there. I'm a player, Mario. Ambassador Odunlade Adekola, àti ní ti ọmọ finally àti ní ti ẹ̀mí a máa to ọ́dà láti wọlé ní ẹ jẹ́ kí gbogbo àwọn ọkọ̀ ní ìwọ̀n tó wà ní ẹjọ́ gọ́ọ̀nà dìmá agbọ́wá bàbá zero lóko MC àwọn èèyàn ló kó wọlé o èèyàn mi kọ́ àmọ́ra wà gbogbo àwọn tó wọlé ẹ̀ náà mọ́